mọ́ra ó mọ̀ pé èèyàn lásán èèyàn ó fi àwọn èèyàn ó fi sásọ mọ́ra ó lè gba ọlọ́run gbọ́ bẹ́ẹ̀ tí ń wo èèyàn àwọn nǹkan tí ó ṣe ní ọ̀pọ̀lọpọ̀ àṣeyọrí nìyẹn. Aṣíwájú téèyàn bá ba rìn fún oṣù mẹ́fà á fẹ́ ju pé o bá ẹlòmíì rìn fún ọdún mẹ́fà lọ torí pé wàá rí ọ̀pọ̀lọpọ̀ àkọsí lára ẹ̀. The bottom line ni pé he is very very magnanimous, very generous. Ó mọ kò lò ó aṣáájú mọ kò lò ó mọ kò lò ó mọ kò lò náà ẹlòmíì ò mọ kò lò ó ìbà ọlọ́run nìkan la máa ṣe ìbà ìṣùgbọ́n mo ṣe ìbà síwájú ọlọ́run kó jọ kó túbọ̀ fún ní ẹ̀mí gbogbo àtàlàfíà ọlọ́run kó fún ọgbà àtàgbára gbogbo wisdom ọpọlọ tó ń lò ọpọlọ òṣèlú ayé ìṣèṣò níjàgbà lọ́wọ́ ẹ̀ ẹlòmíì wà tó bá wà ní nígbà tí Jésù Kristi tó wà láyé àwọn Ísírẹ́lì míì wọn mọ Jésù wọn rò pé Jésù míì tó ń bọ̀ wọn mọ̀ pé Jésù ti wá. Aṣíwájú nígbà tí aṣíwájú bá parí ìjọba ẹ̀ kó lọ fún ọdún mẹ́jọ ìgbà ìlà tó mọ̀ pé aṣíwájú is somebody you can reckon with. It's a blessing to Nigeria, it's an asset. So kudos to him. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹni tó jẹ́ pé about 13 litigations èèyàn gan lè fi tí àwọn èèyàn dìde 13 litigations síbẹ̀síbẹ̀ overcome wọn. A lot of things ìgbà kan náà tó kó ń tọ̀ sára yàrá ìjọba ọ̀tọ̀ sára ayékọ̀ọ́fẹ́ báyìí ló tó tẹ́lù mi bá ń criticize mi ó jẹ́ àríkọ́sí pé tí wọ́n ṣe fún aṣíwájú jù bẹ́ẹ̀ lọ but ó kàn ń ní agbára sí ni ẹnìkan sọ ní ọ̀rọ̀ ẹ̀ ó ní aṣíwájú kìí sí ẹnìkan tó kàn lè tó o bá prepare ara ẹ̀ dáadáa tó o bá prepare ara ẹ̀ kó kàn lọ sọ́dọ̀ aṣíwájú pé o fẹ́ dọ̀dọ̀ ẹ̀ tó o bá prepare ara ẹ̀ wàá lè mọ̀ pé o kàn tẹ̀ ní kò tẹ̀ ní yí ẹ̀ you no be able to really organize yourself ẹ̀ tó bá débẹ̀. Àwọn míì wà tó yẹ pé ńgbà kan aṣíwájú sí birthday àwọn chairman wà ń bẹ̀ ọ̀rọ̀ tí mo sọ ẹ ti pẹ́ díẹ̀ mo rí àwọn Fáṣọlá was the governor of Lagos State then àti ìyàwó Fáṣọlá jókòó lórí pavement aṣíwájú ń dáyàn lóhùn lórí ìdúró àwọn ex-ministers ex-governor ń wá síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ aṣíwájú wa máa dáyàn lóhùn gómìnà Fáṣọlá orí pavement ló jókòó náà agbára jagbára lọ ara kì í wà so nígbà tí oró àwọn gómìnà míì tó ti sáà àwọn ẹlòmíì náà wà lórí ìdúró ó dẹ̀ ní àwọn lórí lẹ́yìn kọ̀ọ̀kan ọ̀rẹ́ mi kan wá ní Fáṣọlá gómìnà mọ̀ ló wà lórí pavement ló jókòó sórí pavement gbà tẹ́tẹ́ ìró mo ní ta ní jájá lójú ọmọ àjèyàn tí aṣíwájú bá hierarchy wà náà so ẹ̀ẹ̀kan lè sọ pé torí pé Fáṣọlá ti jẹ́ gómìnà tí council chairman bá dọ́dọ̀ ẹni tó fi sípò òun náà ti di messenger ní àtúndọ̀mọ́ ọ̀dọ̀ ni àfi tó bá yẹ pé kò fẹ́ tẹ́ra ẹ̀ gbogbo àwọn sínétọ̀ kíní kankan gbogbo báyìí orí ìdúró náà wà títí kan Lai Muhammed ńgbà náà ó dẹ̀ ti ṣe ó dẹ̀ wà ní mínísítà títí kan Ọ̀ṣọ́bà títí kan gbogbo àwọn kíní kankan torí pé aṣíwájú Ọlọ́run fi ṣe orí wọ́n dẹ̀ gbọ́dọ̀ fún ní honor àti respect yẹn so Ọlọ́run nìkan ṣoṣo once in a lifetime náà ni èèyàn máa lórí èèyàn bẹ́ẹ̀ it's not really common a kàn máa gbàdúrà pé kọ́lọ̀ tó bá máa fún lókun àtàgbà kó dẹ̀ fún lọ́pọ̀ àtòyè